Africa Content TV. Àlàó Màláka ó yá láti mẹ́lọ lórí ẹ̀fí ilẹ̀ o iná lórí o tó fẹ́ sáná olè ìyá o. ẹ̀rọ àṣẹlẹ́gẹ́jọ lọ orí stainless láfíà lọ. Agége lára yìí ẹ ṣàmọ̀ Agége wà tí bá l'Amẹ́ríkà tí mo wà ní home place tí mo wà ní Canada tí mo wà ní UK anytime Agége wà ó pọ̀ Àlàó Màláka yóò ìmẹ̀kùn wà láàjì ọ̀gá mi o. Aṣáde sẹ́lẹ̀kẹ́jọ lọ. Aṣáde olúkúmọ́nù dáàdì mi ló tún lọ́nu lówó gbọ́dọ̀ olùkọ́ ní bàjẹ́ wàrà fanáà mọ́kánná níyà àgbẹ̀fẹ́ lálákọ́mọdé ti gbogbo wa o. ẹbí olówó làwà. yahoo làwọn ọ̀rẹ́ mi olówó làwọn ọ̀rẹ́ mi. yahoo làwọn ọ̀rẹ́ mi olówó làwọn ọ̀rẹ́ mi. ẹjọ́ ká sọ̀rọ̀ Àlàó ti dé Màláka on behalf of Elephant Club of Ọgbàṣádé I say very very thank you ẹ ṣe wọn ọdọọdún ẹ ṣe wọn ojoojúmọ́ Àlàó Màláka. Dádì àtijọ́ tí bàbá mi bí mi màmá mi ò kúrò rí. ẹ máa sẹ́lẹ̀kẹ́jọ lọ. níjọ́ tí bàbá ti wú ní bàbá mi ò kúrò rí. ó dúró torí bàbá làwọn ìwé lọ́mọ torí bàbá mi lọ torí bàbá ò lówó special request látọwọ́ sọ́dọ̀ kan ní o. tó bàbá mi jẹ́ torí bàbá ò ṣe tó ẹ̀yin tèmi tó tún bá màmá jà torí màmá ò ṣe tó ẹ mọ̀ kan tó jáde lákùnrin yẹn nítorí èmi kankan ló bá rí. Àlàó ó ń bá bàbá jà ó ní bàbá ò ṣe tó ọmọ yẹn tún bá màmá jà ó ní màmá ò ṣe tó. Àlàó ẹ bá ń sọ fún onígbà tó ń gbọ́dọ̀ gbà tó bá ń dájẹ́ ṣe àríwé ṣe rọrùn tó gbogbo gbogbo yóò tó dé. ìyá mi máa jèrè kẹrẹwú tí mi lò. orí sẹ́lẹ̀ sọ bèbè. Àfàsàṣọ polówó. onígbà tó ń gbọ́dọ̀ gbà tó bá ń dájẹ́ ṣe àríwé ṣe rọrùn tó gbogbo gbogbo yóò tó dé. Àfàsàṣọ mo jáwọ́ mọ̀ kẹrẹwú. Aláàjì mo mú mi rántí ọjọ́ tí mo béèrè òkìkí. Tèmi dágbà ò mo mú mi rántí ọjọ́ tí mo béèrè òkìkí. Ẹ wo ọmọ àṣekọ̀ bá mú mi jáde. Ẹ wo ọmọ ọ̀dẹ̀kọ̀ bá mú mi jáde. Bàbá mú mi lọ́ṣẹ́ pé kí n mú mi wẹ̀. Wọ́n tún fún mi ní para pé kí n fi para òkìkí máa dé. Òkìkí èdè òjò máa ń tọ́kadà káàkiri. Aláàjì ni mo máa ń tẹnu wọn pé ọmọ ìyá tíṣà God bless my mother ìyá tíṣà ẹ̀ ń gbọ́. Mo bá délé ara mi mo kó ń bá òun fún wọn. Lọ́ba gbọ́sẹ̀ lọ́wọ́ mi lọ́dún dànù sí igbó. Ìyá tíṣà ó ní tèmi dápà. Ọ̀jẹ̀ tí o fẹ́ gbé ojúlé ìjọ tọ́jẹ̀ bá gbọ́n gbọ́. Ìpàrà tí mo fẹ́ gbójúlé ìjọ tí yẹn bá gbọ́n gbọ́. bàmí bá wọlé jáde ó mú bíbélì jáde
ó ṣe kan bàdùọ̀tà tó gbà mí sílé bàdùọ̀tà ó ṣe tó gbà mí sílé màmí báwo ló jáde ó mú bíbélì jáde ó pè mí lọ́wọ́ kí n fi ságbára wọ́n ní bọ́mọ̀nìkan bá mórí sọ mí ẹni tó mórí sàgbátà ó máa àfọ̀dànù pátápátá. láti gbà yẹn gbogbo àdúrà tí wọ́n ń gbà yẹn ọlọ́wọ́n jẹ́ ẹgbẹ́ iṣẹ́ ooo. gbogbo àdúrà tí wọ́n ń gbà yẹn ọlọ́wọ́n jẹ́ ẹgbẹ́ iṣẹ́. gbogbo àdúrà tí wọ́n ń gbà yẹn gbogbo àdúrà tí ó gbà yẹn kọ́láhùn jẹ́ ẹgbẹ́ iṣẹ́ ẹ̀gbọ́n kówó láàfá mi ṣé wà mí ọlọ́run ẹ̀gbọ́n ìwé ṣéwù kówó láàfá sọ mi dédé Genesis gbogbo àdúrà tí ó gbà yẹn kọ́láhùn jẹ́ ẹgbẹ́ iṣẹ́ gbogbo àdúrà tí ó gbà yẹn ọlọ́run jẹ́ ẹgbẹ́ iṣẹ́ àdúrà tí ó ń gbà kọ̀ọ̀kan lọ́wọ́ jẹ́ bó ṣe rẹ̀. ẹ̀yin ọmọ àdúgbò mi ẹ̀yin ọmọ gbàsáde ẹ̀yin ọmọ àjẹjẹ odúpẹ́ ibi tẹ́ gbé mi dé kò ní bàjẹ́ fún yín ọlọ́run bá ń fà yín lọ́wọ́ sókè ẹ ṣàmù ẹ̀wọ̀n nǹkan tí mo fẹ́ sọ fún yín ni wípé tí ọ̀kan bá ní kẹ́ lọ jalè ẹ má dá wọn lóhùn tó bá ní kẹ́ lọ mú kọ́mọ́kọ́ má dá wọn lóhùn iṣẹ́ owó ẹni ẹjẹ́ kó tó ní ìjẹ́ fún small doctor torí ẹ láhùn yé ọmọ ìyá mi ṣe jẹ́jẹ́ ilé ayé ìgbàjẹ́ fẹ́. mo ṣe jẹ́jẹ́ orílẹ̀ ayé ìgbàjẹ́ fẹ́. mo ṣe jẹ́jẹ́ orílẹ̀ ayé ìgbàjẹ́ fẹ́. mo ṣe jẹ́jẹ́ orílẹ̀ ayé ìgbàjẹ́ fẹ́. owó yẹn mi ọmọ àdégbò sọ̀jẹ́jẹ́. ọmọ ṣe jẹ́jẹ́ ilé ayé ìgbàjẹ́ fẹ́. yé ṣe jẹ́jẹ́ ilé ayé ìgbàjẹ́ fẹ́. yóò àṣẹ jẹ́jẹ́ ìwọ sáfọ̀ sọ jẹ́jẹ́ àṣẹ jẹ́jẹ́ láti bẹ̀ lọ mo sọ wípé láti bẹ̀ lọ ó yá pẹ́ńpẹ́rì bẹ̀rì bẹ̀rì bẹ̀ ó yá pẹ́ńpẹ́rì bẹ̀rì bẹ̀rì bẹ̀ yóò bá yóò máa sùn yóò bá yóò máa sùn yóyóyó pátápátá ẹ̀yin ta gègé ṣe ti gbọ́ pé ijó tí mo tó lọ́gbà tó ń pariwo yóò wà àwa la lè lu àtòrí ẹgbẹ́ ìjọba. ẹ sọ́nà ìgbà tí mo nílé tí mo ń gbọ́kadà ọ̀rẹ́ mi Aliu Gbádùọ̀tà òun ló bá mi sílé ẹ sọ́nà méjì kì í sọ pé kádùpá láwọn ọlọ́kadà torí wa tó gbé wa àwọn kan lórí wa torí wa tọ̀dẹ̀ sọ́tìnú owó funfun ní dárí yẹn wọ́n ti yẹ ó tó yan láti rẹ̀ lọ dákọ̀tàn ní ẹ̀gbọ́n mi ló sọ wípé jẹ́jẹ́ là ń rí bàtẹ́wọ̀ jẹ́jẹ́ là ń rí bàtẹ́wọ̀ jẹ́jẹ́ là ń rí bàtẹ́wọ̀ lọ́mọ òsè báwọn lè ó lóun fẹ́ bàtẹ́wọ̀ ọmọ làwa ṣòwò fún un ló bá lọ gbà sówó ọmọ tó ti gbàgbé pé wọn rẹ̀ wá fúnra rẹ̀ ló wà kó o tó wà lá ọmọ 19 ṣíyá ni o 20 ló jáwó 21 tún jáwó aláṣìlú ó yá láti rẹ̀ lọ́dọ̀ bá sọ fọ́ọ̀mù àti ẹni tó bá bẹ́ wípé yé tán bá mu wọ́n àdúgbò ọmọ gbàsáde ọmọ ilé àpàjẹ oníjọba jẹ ọmọ ilé akíngbàjẹ ọmọ kò ní bàjẹ́ yé báyìí bá gbogbo pàṣáde kò ní bàjẹ́ gbogbo àwọn tí máa lì kò ní bàjẹ́ àwọn tí tì máa tó àwọn tí tẹ́mẹ̀s agbèrè tẹ̀lẹ́ta ọmọ kò ní bàjẹ́ ẹni tó bá bẹ́ tọ́ bá mu wọn kọ́ lọ́gbọ́n wọn kọ́ lọ́gbọ́n wọn ní pa wọn ní kú bọ́wọ́ máa dá lọ́gbọ́n ẹni tó bá bẹ́ ànábì abẹ́ ẹni tó bá mọ̀ mí ọmọ pàfọ́mà nínú yé bàbá alájẹ ọ̀gá ńlá ẹ̀gbọ́n mi pàfọ́ àwọn lọ́wọ́ sọ wípé ẹni tó máa nà mí kọ́lọ́run má jẹ́ ṣẹ́ wọn àwọn tó máa ṣàánú mi kọ́lọ́run bá mi ṣàánú wọn àwọn tó máa lò mí kọ́lọ́run bá mi ṣe wọ́n yéra àwọn tó máa ṣàánú mi kọ́lọ́run jẹ́ kí ṣàdé o. tèmi bá sọ wípé àwọn tó máa nà mí kọ́lọ́run má jẹ́ ṣe wọn àmì tó máa nà mí kọ́lọ́run má jẹ́ ṣe wọn ọmọ gbòòrò tó máa nà mí
kọ́lọ́ má jẹ́ ṣe wọn àwọn tó máa jí mi gbé kọ́lọ́ má jẹ́ pàdé wọn àwọn tó máa nà lórí. Ọlọ́run má jẹ́ ṣe wọn àwọn tó máa nà Ọlọ́run má jẹ́ ṣe wọn. Àwọn tó máa ṣàánú mi lọ́rọ̀ ó yá láti bẹ̀rẹ̀ Master Finurudi ní owó ọmọ Ṣẹ̀rífà ìyá tó gbólóṣó òun ló gbọ́mọlé ọmọ òun ràjọ wá ìfòrò òṣèré láìsọ ọmọ ẹrú wọn ní ká fòkó lọ́wọ́ àlàyé ẹni orí òfin jẹ lọ́rọ̀ tó wà nílẹ̀ lòdì ní pàfọ́mà àdọ́tọ̀ pàrọ̀ àdọ́tẹ̀ màrún ló wọ̀ọ̀wọ̀ ẹ̀yin tàpá bí ẹ sọ fún wọn pé ìyàwó mi ṣáàkì mi o olóṣó fẹ́ náà kì mí o ẹ̀yin kọ́lẹ̀ gbà mí síṣẹ́ ọmọ èlé sáàkì mi màlà wọ́n fẹ́ dára kì wá o dìfẹ́ndà fẹ́ má kì wá o kò mi fọ́dọ̀tọ̀ gbọ̀ngàn bá mi dá padà aláàjì ìyàwó mi ni o àsọ́mù mi ni o ìyàwó aláìkọ́ ọmọ akéjì ni. aláìsí ẹ̀ ọmọ màlá tó ẹ̀dìdì ẹ̀rọ tó. Sí èmi wà náà èmi sọpẹ́ fọlọ́run lọ́rùn débi sí mi èmi o tó sàrò mi ìdáyọ̀ sẹ́wọ̀n fọlọ́lẹ́tẹ̀lẹ̀ pé òyìnbó máa sanwó mi yankí máa sanwó mi pé ìta ló máa san èyí dúpẹ́ fọlọ́run. tí o ṣe kù ó yà láti wọ̀ lọ ọmọ ìyá mi ìlú wo ló jà fún. ìlú tó lè jà fún. Agége lè ní ìjà fún. aṣáájú lọ́wọ́ jà. Tìmádé lọ́dọ̀ Agége wà o. èkó lálẹ́ jà fún. Tìmádé lọ́dọ̀ Agége wà o. òyìnbó lálẹ́ jà fún. Alhaji ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní Manchester ní few months ago. Our train láti Manchester à ń lọ sí London. Mo wá dúró sẹ́nu ọ̀nà train wọ́n pariwo Agége wọlé pẹ̀lú iṣẹ́ ìjìyà o. Ẹ ṣàmọ̀ nílùú òyìnbó train èèyàn kọ́kọ́ ló máa tilẹ̀kùn ó ní timing tí táìmù bá ti pé ifun kí Queen of England kó wà ń ta kò ní sí mọ́ bílẹ̀kùn ṣe fẹ́ tì mọ́ mi nìyẹn o àsọmọ Agége tí mo ti ṣe kọ̀ǹdọ́tọ̀ bì ó fẹ́ ṣe dílẹ̀kùn mu ọ̀kẹ́ ó dẹ́ kí n sọ pé Agége ló jà fún Agége ló jà fún. ìlú ló jà fún. Fásitì tèmi ò kí n jà fún. Aláàjì ìlú ló jà fún. Ibikíbi ò lè jà fún. Fásitì tèmi ò kí n jà fún. Gbogbo ọlọmọ pé Nàìjíríà la jà fún ẹ ṣàmọ̀ but oníkálukú ẹjọ́ díẹ̀ ìyá Adékúnlé oníkálukú ló mọ̀ mi tó ti wá ló mọ̀ mi tó ti ṣẹ̀ wá ẹ ṣàmọ̀ àṣàmọ̀ ìyá yìí máa sọ ṣàmọ̀ ọmọ gbà ṣáàdì làwa yìí máa gbó close ní bàbá wa mi ò ṣàmọ̀. Pẹ̀rọ Dótúbù ayélujáfẹ́sì máa mọ́ṣáláṣí alájà Pẹ̀rọ Abíọ́lá àwọn Abíọ́lá tún ajá àwọn ajá tù Òtúbù Pẹ̀rọ Central Mosque Garage Palace ṣé ká bá pa lọ ṣé kó máa lọ Guinness Nigerite Bank. Agége ló jà fún. Agége ló jà fún. Agége ló jà fún. Dádì mi Agége mo jà fún. Lagos Island lẹ́yìn ìjà fún àmọ́. Òun ló ń darúgbó àdúgbò yẹn o. Ṣé bá dárúkọ mẹ́wàá ní gbogbo Agége yìí kò lè darúkọ méjì lè kó lé òwà àfọ̀pọ̀. Ẹ̀yin àwọn ìyá mi ẹ ṣàmọ̀ ó rà pé ó ti fẹ́ dọdọdún tálàyé máa ń dàkùnrin lórí àdúgbò mi. Wọ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀mọ́ ẹ ṣàmọ̀ owó tó máa sọ pé àgbà máa ń gbà ní. Bọ̀ àwọn máa ń ṣò pé àwọn young and sharp ó ti àwọn ò fẹ́ gbà fọmọdé ẹ ṣàmọ̀. Níṣẹ́ ojú mi kò ṣe bẹ́ẹ̀ kó máa yọ̀ mí mẹ́bọ̀ kò pọ́ sí mi kò jọ. Bí gbogbo èèyàn ṣe wọ̀ wípé ọmọ gbàṣáde ọmọ líle ni wọ́n àlàyé káríjọ́ sí wọ́n ṣe léyìn tẹ̀lọ́wọ̀ gbàlégùn yẹn wọ́n sọ pé dandan fẹ́ fi ń ṣàwọ̀ ọmọ níkà ni wá. Ìyá mi ò pé léegun jàre. Àlàyé mọ̀mọ́ ṣe ń lọ o àlàyé ká bàbá mi
Àlàó máa láìka dáàdì mi o. Tí wọ́n kọrin kan sí àwọn àdúgbò àwọn tó jẹ́ indíjì tọ́mọ ẹsẹ̀ tọ́mọ ti bàpá bọ̀ àwọn tọ́mọ kan tó ń pè lójú ayé àwọn ọmọ ìyá mi tọ́mọ kan tó ń pè ní bọ̀wọ̀. Ẹ bá jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹ o. Mo ti lọ mọ Jésù sẹ́rẹ̀. Mo ti lọ Mẹ́kà yé. Aláàjì small doctor yé o. Aláàjì ọmọ bẹ̀tà yé. Aláàjì bẹ̀tà rè. Aláàjì ẹ̀ mọ̀rọ̀ tọ́lọ́ tún ṣe fún mi. Ìjọ àràfá gangan. Mo tún bí wọn sí Canada. Alhamdulilayi ṣe o bàbá o. Dáàdì ló dákì sọ ilé yé. Omi gangan lọ lọ́pẹ́. Ọmọ lọ́pẹ́ ní ibi. Bébà omi gangan lọ lọ́pẹ́. Oṣooṣì oṣooṣì. Ọmọ lọ́pẹ́ ní ibi. Láti ibẹ̀ lọ ló dẹ̀ sọ wípé a ti kúrò lóní pálí green. Láti ibẹ̀ lọ ó tó ní pálí blue. Ó ní pálí bounty blue. Aláwọ̀ kó wálẹ̀ pátápátá. Ọjọ́ ká láyé sọ̀rọ̀ aláyé tiwa ẹni tó bá bẹ́ anábì abẹ́ aláwọ̀ tíjọ́ máa láìka yéé màdìbà. Ó ṣe òkú ìfẹ́ o Alájì Ìtẹ̀mí Tọ́pẹ́ Adékúnlé ó ṣe òkú ìfẹ́ o ilé ní ilé ẹ ọ̀dẹ̀dẹ̀ náà ò ní dá ẹ o lílọ bíbọ̀ wá jásìrè èyí tó ti dáná ò ní bàjẹ́ o ògo lẹ́yìn níwá o ò ní gbogbo burúkú lọ́lá ọlọ́run ọba ọlọ́run tó ti ṣe tiẹ̀ á ṣe fáwọn tó kù o bàbá Déwálé ọlọ́run á ṣe fáwọn tó kù o bàbá Déwálé mo fi ti small doctor tọrọ fún gbogbo ọmọ kálukú gbogbo ọmọ wa ló máa ṣe oríire bàbá Déwálé. Ẹ sọ pé èmi á rí rẹ gbà o mi ò gbóhùn yín o èmi á rí rẹ gbà o ẹni bá fẹ́ rí rẹ gbà kó lọ́wọ́ o mi ò gbóhùn yín náà o ẹni bá fẹ́ rí rẹ gbà kó lọ́wọ́ o 2020 èmi á rí rẹ gbà o ẹni tó bá fẹ́ rí rẹ gbà kó lọ́wọ́ o gbogbo ẹni tó bá fẹ́ rí rẹ gbà kó lọ́wọ́ o ó yẹ ní kọ́ lọ́hùn máa sọ mi kò ti di kọ́ lọ́hùn sọ ọlọ́run máa sọ mi kò ti di kọ́ lọ́hùn sọ. Báwo ara rẹ̀ kàrọ̀ lọ́wọ́ àdàmọ̀